tó tún gorí afẹ́fẹ́ tọmọdé tàgbà ẹ̀sùn mọ́ bí ètò tún ti yá. Bom 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 rọ̀bì ìlú wa ti ń dún. Bom 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 rọ̀bì àti kọrin ó yá ẹ̀gbá tùpà wá ẹ wá wá Agogo Ayọ̀. Agogo Ayọ̀ lódòdè lórí Africa Magic Yorùbá. Ètò yìí yàtọ̀ sí gbogbo wọn. Èyí ń gbàṣà àti èdè wa lárugẹ ni. Fẹ́mi Ọ̀ṣìn òkú iṣẹ́ ọpọlọ. Agogo Ayọ̀ ló tún gbé dòde. Agogo Ayọ̀ tiwantiwa. Ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín Agogo Ayo, ètò tó ń gbé àṣà àti èdè Yorùbá lárugẹ tí ó fẹ́ kí àṣà àti èdè Yorùbá kó parẹ́ ní ètò àmọ́ kí n tó máa tẹ̀síwájú fẹ́ dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba tó dá ọ̀run òun ayé torí pé ọ̀pọ̀ lájọṣọdún àná tí a hàn sí mọ́ lónìí. Ẹlòmíà máa wò pé ṣe àbí àṣà àti ń ṣe ọdún yìí náà tí a mú yìí ìyẹn ọdún 2013 pa tí ó ti ń lọ díẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ wípé kí ló wá tó wá dé tó jẹ́ pé ìgbà yìí ni mo ṣe bẹ̀rẹ̀ sí ń kọrin nǹkan tó fẹ́ kó yé pé ọ̀tọ̀ lájọ ṣàná tí wọn ò sí mọ́ ọ̀tọ̀ lájọ ṣe ìṣí tí wọn ò sí mọ́ ló ṣe mú mi kí n kọrin pé ọ̀tọ̀ lájọ ṣọdún àná o tí wọn ò sí mọ́ bàbá èmi tó fún lóore ọ̀fẹ́ o mo dúpẹ́ oore ọ̀la. Ọ̀tọ̀ lájọ ṣọdún àná o tí wọn ò sí mọ́ bàbá èmi tó fún lóore ọ̀fẹ́ o mo dúpẹ́ oore ọ̀la. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ Elédùmarè ọba tó dá ọ̀run wáyé, ọba tó jẹ́ kí n máa bẹ tó ti ń bẹ nígbà tí bẹ̀bẹ̀ ò tí ì bẹ ọba àná ọba òní ọba ọlọ́jọ́ gbogbo ni àrí ìró àlá ọkùnrin ogun ìbà ni mo ṣe. Ìbà Elédùmarè, ìbà ọkùnrin, ìbà obìnrin, ìbà ọmọdé, ìbà àgbàlagbà, ìbà àwọn tí wọ́n ti ń sọ̀rọ̀ Kémi Ọlálẹ́kan ọmọ Táíwò Olówó tí mo kí tó máa sọ̀rọ̀ àwọn tí wọ́n ti ń pèrè Kémi Ọlálẹ́kan ọmọ Táíwò Olówó ọkọ̀ Olúbùkọ́lá ìgbọ́n látàn àwọ̀ ìgbólúwa pẹ̀lú mi kí n tó máa sọ̀rọ̀ lórí ètò lónìí. Aná ìgbára iná ìgboro àwa fi àbọ̀ fún elébùté títí yín gẹ́gẹ́ bí ìṣe títèmi àbí kí n tó sọ nǹkan tí mo mú wá fún yín. Ẹ kọ́kọ́ sáré lu Agogo Ayọ̀ kó máa dún lọ́ọ̀dẹ kó wa torí pé máa ń gbàdúrà kan ní gbogbo ìgbàkúgbà wípé ojú tẹ fi ń wo ètò yìí ò ní fọ́, etí tẹ fi ń gbọ́ ètò yìí kò ní di ọ̀dẹ̀dẹ̀ tí ẹ sì ti ń wo ètò yìí kò ní di ọ̀dẹ̀dẹ̀ òṣìkà lágbára Elédùmarè ọba tó dá ọ̀run ayé tẹ́tí kẹ́ ẹ gbọ́ Agogo Ayọ̀ ti dún lọ́ọ̀dẹ̀ kó wa torí pé ó ti dún bí ẹ̀yin náà sì ti gbọ́. Agogo Ayọ̀ báyìí kò ní yé dún lọ́ọ̀dẹ̀ kó wa agogo ẹkún ọ̀fọ̀ òṣè ìbànújẹ́ wọn mà nílùú lọ́ọ̀dẹ̀ kó wa lágbára Elédùmarè ọba tó dá ọ̀run ayé. Lórí ètò lónìí gẹ́gẹ́ bí mo ṣe sọ pé àti náà ìgbára àti ti náà ìgboro àti wá fi àbọ̀ fún elébùté títí yín lára àwọn ìṣẹ̀ṣe tá a ti mú wá ní ìgbà kan rí tí àwọn èèyàn tún ń béèrè pé ká dákun ká dábọ̀ ká tún mú wá lẹ́ẹ̀kan sí lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta tí wọ́n ti ń béèrè. Ìyẹn bàbá wa Rotimi Awise nǹkan tí wọ́n bá wa sọ nípa Ifá, nípa àwọn òrìṣà, nípa Ògún àti àwọn ọ̀pọ̀lọpọ̀ òrìṣà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti mú wá ní ìgbà kan rí láìmọye ìgbà mọ́. Àwọn èèyàn ni wọ́n tún ń béèrè pé ká dákun ká tún dábọ̀ ká tún mú irú nǹkan báyìí wá káwọn tún fẹ́ gbọ́ lẹ́ẹ̀kan sí. Ẹ máa bá a ká lọ. Ẹ̀yin tá wà nílé lóko lọ́nà ọjà ó tún yá. Agogo Ayọ̀ ètò tó tún gorí afẹ́fẹ́ tọmọdé tàgbà ẹ̀sùn mọ́ bí ètò tún ti yá. Bom 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 rọ̀bì ìlú wa ti ń dún. Ìtumọ̀ ìwòrì òrẹ̀kú nínú Ifá ìwòrì lọ́tún ọ̀yẹ̀kú ní òsì tá a pè ní ìwòrì òrẹ̀kú ni pé babaláwo kì í ru ẹ̀kú eégún, eégún ò sì gbọdọ̀ ná babaláwo. Ìwòrì òrẹ̀kú eégún ò gbọdọ̀ ná babaláwo, eégún yóò náà mi aṣọ ìwáfà ya pẹ́rẹ́gẹ́dẹ́, eégún ò gbọdọ̀ ná babaláwo. Ṣàngó ó jẹ́ òrìṣà tó yájú, òun náà ti wá sí ayé ó sì ṣe àwọn ohun ribiribi, ó sì ní ọ̀pọ̀lọpọ̀ oògùn sọ̀pọ̀n ní ọ̀pọ̀lọpọ̀ oògùn abirùmọ̀ gàlẹ́gàlẹ́ ẹni bọ́ ọlọ́pọ̀ oògùn bọ́ lékè kò ní jẹ́ inú rẹ̀ jẹ́ ojú ewé lọ. Ṣàngó ọ̀kan lára àwọn ọ̀kànlénírínwó orúnmalẹ̀ tí Olódùmarè dá sóde ayé ni, òun náà ṣe iṣẹ́ ribiribi, ó jọ ìyájú ó sì le èèyàn líle ni, jagunjagun sí ni, ó jẹ́ èèyàn tó àpáta lé olóko dá sí èèyàn ni. Ifá tí ìkan lára àwọn odù Ṣàngó ó ní ọ̀kánjú àgbẹ̀ nígbèwú àbàtà ó ṣe bí òṣòkòṣò ó ṣe bí ọlákòlá dífá fún Ṣàngó olú òrojò bá ń bí ọmọ arígbọ́ta ṣẹ́gun Ṣàngó olúkòso làlújayé. Ṣàngó yìí ni àrìrà gàgàgà tí í ṣe ọmọ Ọ̀rànyàn ní òkò tí àwọn ó wà ní ẹ̀bá Ọ̀yọ́ oló ti fi ìgbà kan jẹ́ olú ìlú ilẹ̀ Yorùbá ní ọjọ́. Ìkan lára àwọn ní oríkì Ṣàngó ó ní ọmọ kékeré àjọ bàbá o àjọ bàbá o àgbàlagbà àjọ bàbá o àjọ bàbá o ẹwà wá níta pàtẹ ṣẹ̀dé tán àjọ bàbá. Ìlú bàtà bí mo ṣe ń kọrin ìlú bàtà ó máa dún. Wọ́n ní ọmọ kékeré mo sókélé o mo sókélé o ẹ wò mí látẹ̀ ṣẹ̀dé tán mo sókè ní àfẹ́ni èṣù ń ṣe
àfẹni kọngílá kọlù àfẹni Ṣàngó pa ló lè kọlù èṣù ló lè kọlù Ṣàngó àfẹni Ṣàngó pa bàtà ni Ṣàngó máa jó. Ó ní òmọ èmi ò mọ bí oyin ti rí ohun tó fi ń safárá, èmi ò mọ àbùkù rẹ̀ tó fi ń ṣèpẹ́, èmi ò mọ bí ọkọ mi ti róògùn gbètúgbètú ṣe torí Ṣàngó lóògùn púpọ̀. Ṣàngó olúkòso ni. Ó ní ó bá baálé ilé jiyàn gángan ó pọmọ ẹ̀ sójú ìloro. Ṣàngìrì la ògiri ọ̀la ògiri kàkà fi gbẹ́ ẹ̀dùn bọ̀. Ó ní bí Ṣàngó ń pa èèyàn tó ń ṣe ogbó ẹ̀ tìlù tìfọn la fi fẹ́ràn Ṣàngó yìí ro Ṣàngó lẹ́jọ́ pé ẹ lọ fún ní ìwé ìpẹ̀jọ́ kó wá ṣe ẹjọ́. Ó sì jẹ́ ẹni tó máa ń fi ìbínú tú ẹrù ká palẹ̀, kò fẹ́ràn oògùn burúkú. Ibi tí Ṣàngó bá ti jà yóò ràn ẹ̀dùn. Afẹ́fẹ́ ọkọ lọ ní Ọya ló mọ̀dí, afẹ́fẹ́ Ṣàngó ló mọ̀dí òjò. Ọya afẹ́fẹ́ ló kọ́ máa lọ sí ibẹ̀, Ṣàngó á máa tẹ̀lé. A ní Ọya aya lóróró òjò kọ́lọ́ o, aya lóróró òjò kọ́lọ́ ta ní òòṣà ẹ̀mọ́ pọ́ọ̀yà lóróró ju Ṣàngó Ọya lóróró òjò. Ẹ rí pé mo ní àlèmọ́ yàbàrá torí pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ló kọ́ra. Nígbà bá sọ̀rọ̀ Ṣàngó sẹ́wọ̀n pé Ọya ní ìyàwó Ṣàngó, kì í sì í ṣe gé o. Ṣàngó gan ló fẹ́ Ọya ní ìgbà tó fi wà léwe. Ní ìgbà ayé tiẹ̀ Ọya ló rẹwà jù ní gbogbo àwọn obìnrin tán ní kò sí irú arẹwà bíi tiẹ̀. Ògún àwo ẹ̀dẹ olúrin á di gìrìgìrì rẹ́ bí ìjà. Ògún tó jẹ́ pé lọ́jọ́ tí Ògún ti orókè ìbò aṣọ náà ló fi bora ìwò ẹ̀jẹ̀ ló gbé wọ̀. Tó Ògún tí ó ní onílé kangun ọ̀nà ọ̀run tó ní aṣọ nílé tó fi ìmọ̀dùwò bora, òun ni ó ń fẹ́ Ọya ní ìyàwó èwe. Gbà tó yá ni Ṣàngó gbà lọ́wọ́. Ìdí tó fi gbà lọ́wọ́ ẹ̀ ni pé ńgbà tí Ògún bá lọ sógun títí tó lọ fẹ́ tó lọ kánrin kése obìnrin sì rè obìnrin ò lè wà kó kí de Ṣàngó bá ṣàgbà àìwá náà ti mọ̀ bóyá òde òní náà tí ò tiẹ̀ sí pé ogun jíjà wọ́pọ̀ kóbìnrin wá wà lẹ́gbẹ́ kò mọ́dún tó de òní Ṣàngó fi gbà Ọya òní afẹ́ ọkọ̀ fẹ́ lọ síbi tí Ṣàngó bá ti fẹ́ jà. Lẹ́yìn náà ni Ṣàngó wá jà á sọ ẹ̀dùn èyí táwọn èèyàn máa ń pè ní ẹ̀dùn àwọn ọ̀bọ ló ń jẹ́ ẹ̀dùn àáké ni Yorùbá ń pè ní ẹ̀dùn. Yorùbá ní mọ̀jẹ̀ ń gba ẹ̀dùn lọ́wọ́ rẹ̀ kéèké mọ̀jẹ̀ ń ṣáájú ẹ pẹ̀lú ọ̀rọ̀ tó fẹ́ sọ mi ìmọ̀ tó fẹ́ sọ ẹ̀dùn àrá òní yóò sọ sí ibẹ̀. Ó lè jẹ́ pé yóò fi pààyàn, ó lè jẹ́ pé iná máa sọ níbẹ̀ á sì wọlé síbì kan á wọlé bí wọ́n bá fẹ́ wọ́n lè wo ibi tó wọlé kí wọ́n tó wà kí wọ́n mú kí wọ́n tún lo àwọn oníṣàngó ní ibi tí Ṣàngó bá sì ti pààyàn àwọn oníṣàngó ni yóò lọ sí ibẹ̀. Pàápàá jùlọ ẹni tó bá pokùnso àwọn ní mo sọ pé àní ríbi nílẹ̀ odò òrèrè fífi àwọn ẹni tó bá pokùnso àwọn oníṣàngó ni ó lọ jà kí kàn sí pé kẹ́nìkan débẹ̀ kó rẹ̀ bébẹ̀ kó tó tún máa ṣẹlẹ̀ sóò náà á burú ju ti ẹni tó pokùnso lọ. Ṣàngó jẹ́ òrìṣà tí ó le púpọ̀ ó sì ní ogun. Ọya òun ṣubú ó di odò Ọya òrìrì ẹ̀fúùfù lẹ̀lẹ̀ tí dági lókè Ọya mọ́ dági lẹ́ẹ̀kúlé mi torí pé agbára tí Ọya ní afẹ́ ni tiẹ̀ ó lè wógi pààyàn dànù kó gbogbo ẹ̀ kí tí ó ṣẹlẹ̀. Ọya náà òun náà ó wọlé ni Ọ̀ṣun náà ìyá mi sẹ̀ǹgẹ̀sẹ̀ olóòyè ayùn ó wáyánrin kò wọ́ sí ọ̀lẹ́ wáyánrin kò rówó kó. Ọ̀ṣun awẹ́dẹ́rẹ́mọ́ ó ní nílé ládékojú òrèrè yìí Ọ̀ṣun ó ní sẹ́lẹ̀ ẹ̀rú àgbo àgbàrá àgbo lọ́sùn fi ń wẹ̀ mọ́ rẹ̀ kí dókítà ó tó dé abímọ̀mọ́ dáná lé Ọ̀ṣun là ń pòwé mọ́. Irú Ọ̀ṣun ládékojú òrèrè yìí Ọ̀ṣun tí mo kì í ẹ rí i pé Òṣogbo ni Ọ̀ṣun ti ó ti wá gbayì káàkiri ayé ó ṣubú lulẹ̀ ó ń di odò Ọ̀ṣun ìgbà náà ni ó di tí gbogbo ayé ń pé wò nígbà tí wọ́n bá ń ṣe ọdún rẹ̀. Ẹ bá jẹ́ ká sọ pé ń bọ̀ àwọn tó ń bọ̀ kì í ṣe gbogbo àwọn tó ń wá káàkiri orígun mẹ́rin ayé yẹn sí ìlú ibi tí wọ́n ti ní ń bọ̀ àwọn tó ń bọ̀ wà ń bẹ̀ wọ́n wà níbẹ̀ yèyé Ọ̀ṣun wà ń bẹ̀ kì í ṣe pé àwọn pé à lọ bọ̀ Ọ̀ṣun irọ́ ibi tó bá ti máa bọ̀ gan ọ́n ní kì í kàn ṣe ibi tọ́gbẹ̀rì máa kú giri wọ̀ wọ́n á bèrè kí lọ wá ṣe nígbà wọn ò sí lára àwọn àwòrán rẹ̀ àwọn tí bọ́ tí dá òṣù rẹ̀ náà pẹ́ pé kíní kan ní òṣù irun orí ibi títọ́ dá sí orí ọ́n ní Ṣàngó kì í kú adóṣù rẹ̀ ní rọrùn irú Ọ̀ṣun náà ẹ̀ríkò náà tún ó jẹ́ àwọn òrìṣà tó tún gbayì káàkiri ẹ̀ torí pé ọdọọdún ni à ń ṣe ọdún ẹ̀ ní ìlú Òṣogbo ní orílẹ̀-èdè Nàìjíríà tí èmi kékeré tí mo máa ń sọ̀rọ̀ yìí tó fi jẹ́ pé ó níye ọdún tí mo fi jẹ́ bí adarí ayẹyẹ fún Ọ̀ṣun Òṣogbo ọ̀hún. A lè pè wọ́n bẹ́ẹ̀ ẹ pé àwa ò dáhùn lẹ́jọ́ bẹ́ẹ̀ ni ẹ má ṣe dání ní ẹjọ́ káwọn bá dání lẹ́jọ́ ṣùgbọ́n àwọn tó ń ṣiṣẹ́ yẹn tó bá ti jẹ́ pé láti ọ̀dọ̀ Ọlọ́run ni tó bá jẹ́jọ́ wọn àná ni tí ó jẹ́ pé bóyá èèyàn ò tí ì pọ̀ tó báyìí tó dẹ̀ jẹ́ pé àwọn oríṣiríṣi àwọn nǹkan tí àwọn èèyàn ń dán wò tí wọ́n tú wò tán ń ṣe kì í kàn ṣe ti ẹ rí pé ní táwọn èèyàn máa lójú ni pé tó bá jẹ́ pé kì í ṣe gbogbo èèyàn ló lè ṣe ányá ṣe tó wá ṣe yẹn ni àwárẹ̀ tó ṣe rí ṣùgbọ́n àwọn kan wà kéèyàn èdè ṣubú kó di odò
tàbí kéèyàn dé gun òkè lọ sí ọ̀run kó mọ̀ kú. Ọ̀rúnmìlà gòkè lọ sọ́run ni kò kú. Irú àwọn tó ń ṣe iṣẹ́ ìyanu lóòótọ́ tó bá ti jẹ́ pé láti ọ̀dọ̀ Ọlọ́run Olódùmarè tí àwa ń sìn tí àwa mọ̀ tí ìran Yorùbá mọ̀ ní wọ́n ti wá, a lè pè wọ́n ní ẹni tí òrìṣà dá. Òrìṣà wọn dá torí pé kì í ṣe ohun tó ń ṣe sẹ́mo lè jí òkú ǹdẹ́ ní ìṣe sẹ́mo kan lè gbọ́ lẹ́yìn kéde ní kó sàn kárọ̀ kó dẹ̀ máa rí ẹni tó ń ṣe gbó yẹn a rí pé ó ní agbára kan ló fi ń ṣe, agbára kan ni wọ́n fi ń ṣe. A lè pè wọ́n ní ẹni tí òrìṣà wọn dá. Ó wá sí jẹ́ pé òrìṣà wọn dá ni àwọn èèyàn lọ sọ́dọ̀ wọn. Ìgbà tó níṣòro tó yọ ọba tí wọ́n sọ̀rọ̀ tó bá rí kọ́ lè yanjú ìṣòro ẹ̀ ṣùgbọ́n tí wọ́n ẹni tó lè gba ni náà ni àásá lọ bá. Àwọn èèyàn rí pé àwọn tó lè gba àwọn rè bóyá nínú ìṣòro nínú ìyọnu ayé ó lè jẹ́ pé èèyàn ló fa ìṣòro yẹn fún mi, ó lè jẹ́ mi mo fà fúnra mi, ó dẹ̀ lè jẹ́ pé àmúwọ́ Ọlọ́run ni, ó lè jẹ́ pé àmúwọ́ Ọlọ́run ni pé ó kàn déédéé wá látọ̀dọ̀ Ọlọ́run. Kí ni àádẹ́ ṣe? Àbẹ̀ Ọlọ́run ni. Ọlọ́run sì kọjá ìtàrí ọ̀sẹ̀ ṣe báyà ìwọ Ọlọ́run dákun àmọ́ tá a ṣe àmọ́ bí dákun wàá bùkún wa wàá ràn wá lọ́wọ́. Má jẹ́ ká fojú sunkún ọmọdé kékeré, má jẹ́ ká fara gbàrú aṣọ ẹ̀rí pátí sọ lórí ìwúre. À ń wúre nu ọ̀nà ìwúre yẹn tó jẹ́ pé ohun àtẹnudẹ́nu tá a fi bẹ Ọlọ́run tàbí tá a fi ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tàbí òrìṣà fóore tó ṣe tàbí tọ́ nípa ọmọdé bá dúpẹ́ oore àná tó gba òmíràn sí. Ó ní adífá fún mo dúpẹ́ ọmọ Olódùmarè, ó ní ǹjẹ́ mo dúpẹ́ oore àná o wọ̀rọ̀wọ̀rọ̀ ní terere tòní ó máa rọ̀ wá bá mi wọ̀rọ̀wọ̀rọ̀ ní rere tòní ó máa rọ̀ wá bá mi. Ìwúre a tó fi ń dúpẹ́ oore ọ̀tọ̀ wáyé pé ọ ti ṣeun bóyá ọmọ ló fún wa ní èsì bóyá gbà tá a ṣe ọdún òrìṣà yẹn gbẹ̀yìn pé ọmọ tó fún wa lẹ́sìn dákun ọdún yìí o ìrì owó ìrì ọmọ náà kọ́ ọ tún ṣe ayé wa kó tún lójútu o má jẹ́ ká rí kú o kó kú lọ. Àwọn olóró wọn ní lékú lọ lárùn lọ kó tẹjọ́ tó fòwò gbogbo lọ. Ẹ rí pé àwọn alájogun ni àwọn olóró ń dọ́gbọ́n sọ bí Ọ̀rúnmìlà ṣe fi yé wa pé àwọn ajogun ikú àrùn òfò ẹ̀gbà ẹjọ́ èsè nìkan lèèyàn ṣèṣe pé àbóyó já lórí ibì kan tàbí nǹkan kan gbà. Ikú ni pé ikú tiẹ̀ palẹ̀ mọ́. Òfò ni pé ó kàn ṣòwò títí kò rérè jẹ, ó yẹ gúgúrú ó kunlé ó pọn mẹ́ta ó dí gbèsè ó fowó ti sí owó nu ó ṣòwò títí kò rérè jẹ. Ẹ̀gbà ni àwọn olóògbé pẹ̀lú rọwọ́rọsẹ̀. Ẹ̀gbà ìtumọ̀ ni pé ẹ̀yà ara ti gbára wọn kalẹ̀. Ẹ̀gbà lóríṣiríṣi ní ìsọ̀rí bẹ́yẹn. Ìlú Òṣogbo ó jẹ́ ìlú tí Olódùmarè tó fi ìbùkún sí. Ìjẹ̀ṣà ni àwọn náà torí a ò ní kí Òṣogbo ká mọ̀ mẹ́nu bà Ìjẹ̀ṣà. Ibi tí wọ́n ti ṣẹ̀wá ilẹ̀ Ìjẹ̀ṣà náà ni wọ́n ti ṣẹ̀wá ní ara àwọn Láròóyè àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn tí ó tẹ Òṣogbo òròkì dónìyẹn wọ́n sì ní nǹkan ṣe pẹ̀lú Ọ̀ṣun. Ẹ̀rí kan ní Ọ̀ṣun oníjùmọ̀ náà kí ọmọ aródó òdẹ̀gún yẹn jẹ. Aró tó wà lóṣogbo Òṣogbo jẹ́ ìlú àwọn ní Òṣogbo ìlú aró. Ìtumọ̀ ni pé mo ní kò sí ìran tí ò ní iṣẹ́ tó ń ṣe. Ìlú ní iṣẹ́ tá mọ̀mọ́ ní ìran kọ̀ọ̀kan tó wà nínú ìlú. Yẹn pé tá a bá sọ̀rọ̀ ìlú kì í kàn ṣe pé ilẹ̀ àti ilé lásán àwọn èèyàn àwọn ìran kọ̀ọ̀kan ló wà nílùú yẹn. Òrìṣà tí olúkúlùkù ń ṣe níbi tó ti wá àti iṣẹ́ àti ìrandíran tó ń ṣe nílùú ibi tó ti wá kó tó bá jẹ́ pé bóyá ó fi ìlú ibi tí wọ́n wà tẹ́lẹ̀ sílẹ̀ tó wá tẹ̀dó yóò gbogbo àwọn nǹkan wọn bọ̀ pátá. Ìlú aró iṣẹ́ ọnà Olódùmarè kì í ṣe èèyàn ló ṣe. Tó bá jẹ́ èèyàn á ti lo ẹ̀tanú á ti fi tádànù. Olódùmarè ló fi ohun tó jẹ́ bí iṣẹ́ ọnà àti ọ̀rọ̀ àtẹnudẹ́nu ni o àti àròfà àtẹnudẹ́nu ni o àti iṣẹ́ ọnà bí iṣẹ́ aró àdìrẹ ni ògbórú nǹkan bẹ́ẹ̀ yẹn pátá. Ó jẹ́ ìlú tí Òṣogbo tó ti lókìkí kì í ṣe mímọ̀ ẹ̀sẹ̀ máa fún Òṣogbo lókìkí kẹ́hán tó bí èmi ni Ọlọ́run ti fún Òṣogbo lókìkí yẹn ká láti ìgbà tán ti tẹ̀lé Òṣogbo ló ti lókìkí fún tó jọmọ́ iṣẹ́ ọnà. Òṣogbo òròkì àsálà àrépẹ̀tà wọ́n gbà. Òṣogbo àrèpẹ̀tà nílùú Ládékojú Orèrè Ọ̀ṣun oníjùmọ̀ náà kí ọmọ aródó òdẹ̀gún yẹn jẹ. Ìwó olódò ọba ọmọ Àtẹnigbọlá ọmọ Àtẹnigbọrẹ. Ìwó ò nílẹ̀kùn Ìwó ò ní kọ́kọ́rọ́ ẹrú lásán ni wọ́n fi ń wọlé tiwọn. Ìwó jẹ́ ilé Odídẹrẹ́ ó sì jẹ́ ìlú ìṣẹ̀ǹbáyé níbi tí ọba wọn ti ń jẹ́ Olúwo. Ẹ rí i pé nígbà táwọn àwọn tán bá ń wúre à ní agbèrèrè nígbèrè pàdé Olókun àlùkò ṣẹ̀ṣẹ̀ nígbèrè pàdé Ọlọ́ṣà. Odídẹrẹ́ òfin ẹyẹ ìjámọ̀ ní gbèrè Kolúwu ọmọ odò ọba ọmọ Àtẹnigbọlá ọmọ ǹjẹ́ ìwọ agbèrèrè mọ́ gbèrè tèmi ko Olókun mọ́ ọ̀dọ̀ èmi Rótìmí Àbáyọ̀mí ni kọ́ máa gbèrè bọ̀ wá àfara. Ìwọ àlùkò ṣẹ̀ṣẹ̀ mọ́ gbèrè tèmi ko Ọlọ́ṣà mọ́ ọ̀dọ̀ èmi Rótìmí Àbáyọ̀mí ọmọ Fáìṣẹ́ ni kọ́ máa gbèrè bọ̀ wá àfara. Ǹjẹ́ ìwọ Odídẹrẹ́ Ìwó ọmọ olóbìnrin dákun mọ́ gbèrè tèmi fún ẹlòmíì mọ́ ọ̀dọ̀ mi ni kọ́ máa gbèrè bọ̀ wá àfara. Ìwó jẹ́ ìlú ìṣẹ̀ǹbáyé ní ilẹ̀ Yorùbá ó sì jẹ́ ibi tí Odídẹrẹ́
tí a gbà pé ìwo nílé Odídẹrẹ́ Ifá ní òní mò ń rèwó ọ̀la mò ń rèwó Odídẹrẹ́ ò já mọ́ bí ìwó wà ìlú Odídẹrẹ́ ni a ti mọ̀ pé ìlú Odídẹrẹ́ ni ìwó. Ifá náà ní ìtàn tiẹ̀ olúkúlùkù àwọn ìlú Yorùbá ẹ tún jẹ́ kí n fi kan lé Ifá ni a fi ń dàsẹ́ ìlú la fi ń tẹ ìlú dó kíkàn sí pé kákàn déédéé lọ síbi kan ká máa gbé bóyá ibi ìmọ̀ dáa ká máa gbé bẹ́ẹ̀ ọmọ bóyá ẹranko burúkú wà bẹ́ẹ̀ tí ó máa pa ó jẹ ọmọ bóyá ilẹ̀ ẹbẹ̀ yìí ṣebi tí ọmọ kékeré ó ti máa gbé rí tó jẹ́ pé bí òní ẹjọ́ ọ̀la ikú ọ̀tún láàrún ní Ifá ni wọ́n fi fò sí ìlú tí ò ní Ifá tán fi tẹ̀dó Ifá la fi ń tẹ ìlú kọ̀ọ̀kan dó ìlú ìṣẹ̀ǹbáyé ńlẹ̀ Yorùbá mi ò sọ lótọ́ ẹ̀sẹ̀ ń dá sílẹ̀ báyìí ìlú ìṣẹ̀ǹbáyé ìlú tí àsákùsì ni wọ́n pè ní ìlú ìṣẹ̀ǹbáyé Ifá ni a fi tẹ ìlú kọ̀ọ̀kan dó. ẹ̀yin tá wà nílé lóko lọ́nà ọjà ó tún yá Agogo Ayọ̀ ètò tó tún gorí afẹ́fẹ́ tọmọdé tàgbà ẹ̀sùn mọ́ bí ètò tún ti yá bòmbòmbòm gbọ́ bí ìlú wa ti ń dùn. ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín Agogo Ayo. Mo lérò pé gbádùn kan tí bàbá Rotimi Awise tí wọ́n bá wa sọ mo lérò pé gbádùn ẹ̀ gan-an ni gbogbo gbà bẹ́ẹ̀ yẹn náà ni wọ́n máa ń bá wa sọ̀rọ̀ tí wọ́n fi àwọn kankan lóríṣiríṣi tí wọ́n fi ń yé àwa náà gẹ́gẹ́ bá ṣe máa ń sọ pé lórí ètò ìyàwó òpèrà wa nílé ọgbọ́n bẹ́ẹ̀ la àpèrà wa ní yàrá ìmọ̀ ohun tí ìwádìí bá ṣe ni àwa máa ń gbé jáde sórí ètò wa ètò yín Agogo Ayo. Ẹ̀dẹ̀ rántí wípé kí àṣà àti èdè Yorùbá kó má bàa parẹ́ kó má bàa mẹ́hẹ̀ ni a ṣe gbé gbogbo abala tó wà lórí ètò yìí kalẹ̀ kí a bá lè máa rí nǹkan kan kọ́ nípa àṣà nípa ọ̀rọ̀ ẹ̀mí nípa ìṣe àti iṣẹ́ ọwọ́ lẹ́ẹ̀kan sí lórí ètò báyìí a máa lọ sí abala ìròyìn tí a máa ti lọ mú àwọn ìròyìn tí a mú wá káàkiri lórí mẹ́rẹ̀ẹ̀rin àgbálá ayé ẹ máa bá wa ká lọ ẹ ṣé. ẹ̀yin tá wà nílé lóko lọ́nà ọjà ó tún yá Agogo Ayọ̀ ètò tó tún gorí afẹ́fẹ́ tọmọdé tàgbà ẹ̀sùn mọ́ bí ètò tún ti yá bòmbòmbòm gbọ́ bí ìlú wa ti ń dùn. èmi kì í dọ́lọ́dì wọn àwọn kì í dọ́lọ́dì wọn àgùntàn olólòdì lọ́jà ewúrẹ́ olólòdì lóde àwa la mú gbòòrò dùn lóde àwa la mú gbòòrò dùn káwọn tó ń bínú máa bínú káwọn tó ń bínú máa bínú àjìmọ̀ pé kẹ́ni màá ní làwọn tó bí wọn o. àjìmọ̀ pé kẹ́ni màá ní làwọn tó bí wọn. káyọ̀ ojú ọ̀rọ̀ ti ká ẹ̀rọ̀nù ẹ̀mẹ́ ní jù ní lọ ẹ̀tọ́ mẹ́ni tìyà tó. ògbó tí ò mọ nǹkankan wọ́n ń da lúrúbọ̀ mọ́jà pa wọ́n ń jí mi lórí àwọn. wọ́n ń jó orin àwọn dàda gidi. ẹ̀ ń ta òun la bó lórí ẹ̀rín wọ́n ń pa mí. kẹ́ẹ̀dọ́ sọ̀rọ̀ lòdì tó gbọ́ o. kẹ́ẹ̀dọ́ sọ̀rọ̀ lòdì tó gbọ́ o. kẹ́ẹ̀dọ́ sọ pé màálù níjọ̀mọ̀ ewúrẹ́ o. irọ́ yín pátá ewúrẹ́ o irọ́ yín pátá. ajá ò ní gbé pẹ́pẹ́ yẹ ké yẹ mọ̀. ajá ò ní gbé pẹ́pẹ́ yẹ ké yẹ mọ̀. láti gbàdọ́ jolú ò pẹ́. bílítà bá ń bẹ láyé àjípa kò ní jòlú. Jamiu lórí wá Jamiu lórí wá gbégbó ajáde kéré mọ̀ lóko ọ̀gá ní méjò lóko oró ńlá lóní nínú oko oró ńlá lóní. yóò ní àtàrà ìlú wà níyọ. ẹ bẹ̀rù wá ilé o ẹ bẹ̀rù wá ilé o bí ẹ bá bẹ̀rù wá ilé o kò ní díjà o. àdìgbàgbọ́ ìgbàgbọ́ bí ẹ bá bẹ̀rù wá ilé o kò ní jọgbọ́n o ẹ bẹ̀rù wá ilé o. mo ti lè ní mo jíjọ́ o mo mọ̀ ní kò tí kò rí lẹ́jẹ̀ o ayé pè mí mo torí ire. ire mi o ire tí mo rí mo fẹ́ kò mọ̀ kó lórúkọ méjì ire ni ire ń jẹ́. ẹ̀yin tá wà nílé
ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín Agogo Ayo. Mo lérò pé gbádùn àwọn ìròyìn tí a mú wá fún yín ní ọlọ́kan òjọ̀kan káàkiri bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ káàkiri táà náà ń ṣèwádìí ẹ̀ náà ni àníkà máa mú tó yín létí. Nísìnyí a máa lọ sí abala tí a ti máa fi ẹsẹ̀ rájò tí a ti máa mú orin oríkì ilẹ̀ Ìjẹ̀bú. Àwọn kan ní Ìjẹ̀bú ò lóríkì àmọ́ oríkì ń bẹ fáwọn ará Ìjẹ̀bú wọn lóríkì. Àwọn ọmọ Ìjẹ̀bú Òde lèmi máa ń kì ní ọmọ àfàrán pòjò dójúde ọba. Ẹ má jẹ́ kí n kì wọ́n tán, ẹ máa bá wa ká lọ ẹ ṣé. Ẹ̀yin tá wà nílé lóko lọ́nà ọjà ó tún yá Agogo Ayọ̀ ètò tó tún gorí afẹ́fẹ́ tọmọdé tàgbà ẹ súnmọ́ bí ètò tún ti yá bom 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 gbọ́ bí ìlú wa ti ń dùn. Òkùnjẹ̀bú ọmọ lálọ́rẹ̀ ẹlẹ̀ àfọ̀kọ́ èkó níjẹ̀bú dé bàbá wọn ló mẹ́gun wọgbó rẹ̀ mọ́. Àwọn àdìrí èèyàn àwọn ọ̀dẹ̀ ọmọ àdìgbòlúgi àwọn ni wọ́n máa sọ pé Ìjẹ̀bú olóríkì irọ́ pátápátá ni wọ́n ń pa. Ẹ̀yin Ìjẹ̀bú mọ̀ móríkì bàbá àtẹ̀yìn wọ́n ní bó bá wù Jẹ̀bú àwọn ní ẹni wíníwíní. Bó bá wù Jẹ̀bú àwọn ní ẹni wíníwíní. Àmọ́ pé bó bá wù Jẹ̀bú abẹ́ni rẹ̀ yókù sọ́dún Agẹmọ ẹ̀yin ọmọ alágẹmọ àbí tó wíní. Wọ́n kúkú mẹ́kún wọn kò fara rí. Ìbálòmẹ́gun wọ́pọ̀ rẹ̀ mọ́. Àwọn lọ máa fi jù Jẹ̀bú tí kọ̀kọ̀ rẹ̀ jápẹ́ náà. Ọmọ àdúrún bá dé o, ǹjẹ́ máa dúrún bóṣù pẹ̀lú ẹ̀jẹ̀. Ọmọ aládìyẹ òkòkò mọ̀gà. Ẹlẹ́yìí lẹ́yìn ẹ̀yẹ́ bí àwọ̀ gbìngbìngbìn. Ọmọ adìyẹ gorokùn ó pò lélé. Ara òrokùn ara òrádìyẹ. Ọmọ òun sẹ́ni ọ̀yọ̀yọ̀ ń yọ̀. Ọ̀yọ̀yọ̀ máyọ̀ máa ń tí sẹ́ni ò lè pani. Ọmọ dúdú lé ọmọ bẹ́ẹ̀ ṣe ìjọsí lùfà tó mọ bẹ́ẹ̀ ṣe òkùnkùn sí lé ọmọ mọ̀rẹ́yẹ máa mọ̀ rọ́pò mọ̀rọ́pò tá ẹ̀yẹ ti kìlọ̀ ọmọ mọ̀dí súnlé wò rọ́bẹ̀ ọ̀bẹ tí ń bẹ léyọ̀ ọ̀pọ̀ lé bàbá tó bí wọn dọ́mọ lọ́ọ̀dì mórí bàdàdọ̀ bàbá dàwọn ọmọ enígbò má dé ọmọ enígbò mọ̀wọ̀ ọmọ enígbò kan àjòjì wọn gbọ́dọ̀ wọ̀ àjòjì tó bá wọn kúrú yóò dẹnẹ bọ̀rọ̀ lé bàbá tó bí ọlọ́mọ Ìjẹ̀bú ọmọ èrè ni wà ọmọ olówó tẹ̀máyé kówó kúkú ìtógbòde kótódowó ẹrú kótódowó ọmọ ìran Ìjẹ̀bú nínáwó dọ́là fóyìnbó tó kówó dé òyìnbó lóde lọ́wọ́ ń pọ̀ sí ọmọ ẹlẹ́kùn bí àdéwìrè òsàjẹ́ndà bí onílé yìí ni wọ́n fi pé ìtàn Ìjẹ̀bú owó kẹlẹ̀bẹ̀ Jẹ̀bú owó ìgbẹ́ Jẹ̀bú owó ìtọ̀ Jẹ̀bú owó ọ̀tún Jẹ̀bú owó òsì Jẹ̀bú owó wájú Jẹ̀bú owó ẹ̀yìn Jẹ̀bú owó kékeré Jẹ̀bú owó àgbà Jẹ̀bú owó dúdú Jẹ̀bú owó pupa Jẹ̀bú owó ìjọba Jẹ̀bú tí mo mọ̀ ní wọ́n lówó lọ́wọ́ o Ìjẹ̀bú ní ọmọ èrè ni wà. Àwọn àmì lábọ́ lóde sóde àwọn àmì lábọ́ lóde sóde o òde ure. Àwọn àmì làbọ́ lóde ṣòde. Àwọn àmì làbọ́ lóde ṣòde òde ire. Àwọn àmì lábọ́ lóde sóde o. Àwọn àmì lábọ́ lóde sóde o òde ure. Àwọn àmì làbọ́ lóde ṣòde. Àwọn àmì làbọ́ lóde ṣòde òde ire. Ó ti yá o. Òde ire. Àló ti yá o. Òde ire. Àló ti yá o. Òde ire. Àló ti yá o. Òde ire. Ẹ̀yin tá wà nílé lóko lọ́nà ọjà ó tún yá Agogo Ayọ̀ ètò tó tún gorí afẹ́fẹ́ tọmọdé tàgbà ẹ súnmọ́ bí ètò tún ti yá bom 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 gbọ́ bí ìlú wa ti ń dùn. Ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín Agogo Ayo. Mo lérò pé gbádùn oríkì Ìjẹ̀bú tí a mú wá fún yín lórí ètò wa ètò yín Agogo Ayo kí ẹ bá lè mọ̀ pé àwọn ará Ìjẹ̀bú náà wọ́n lóríkì gẹ́gẹ́ bí mi sọ lẹ́ẹ̀kan mo ní àwọn ọmọ Ìjẹ̀bú Òde la máa ń kì ní wípé àwọn ọmọ afàrán pòjò dójúde ọba àwọn Ìjẹ̀bú ìṣíwọ̀lẹ́ máa gbọ́ wípé afọmọfọ́kọ tòun tẹ̀lẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ lọ ni àwọn Ìjẹ̀bú ní oríkì mo kàn ní kí n mú ní díẹ̀ ṣókíṣókí báyìí ní ọbẹ̀ ọlọ́mọge
àǹjọba lórí ètò wa ètò yín Agogo Ayo lórí abala tòní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ mí kó tó dànà wípé tẹ́ bá ti rí mi nǹkan kàbìtì ẹ̀rìmọ̀ ni máa ń kó wá òun náà lẹ̀rẹ̀ ti gbádùn lónìí àníjọba lórí ètò lónìí adúpẹ́ fún gbogbo ẹni tí ẹ fi ìwé ránṣẹ́ sí wa káàkiri láti orílẹ̀-èdè Nàìjíríà láti ilẹ̀ Ghana láti Togo láti London lamẹ́ríkà dé Canada dé France ni wọ́n ti ń fi ìwé ránṣẹ́ sí wa dé India pàápàá wọ́n fi ìwé ránṣẹ́ sí wa pé àwọn gbádùn ètò gbogbo ẹni tí ẹ fi ìwé ránṣẹ́ sí wa ní àdúpẹ́ lọ́wọ́ yín àmọ́ kí n tó máa lọ pátápátá lórí ètò ìmàsáré ka àwọn ìwé bíi méjì kan tí mo rí gbà mo dẹ̀ mọ̀ pé bí ṣe ń sọ̀rọ̀ yìí náà àwọn nǹkan tí wọ́n fi ìwé ránṣẹ́ sí wa lórí ẹ̀rọ alátagbà ìyẹn ti Facebook mo gbogbo nǹkan tí wọ́n sọ náà ní ẹ̀rí ní ojú amóhùnmáwòrán ìmọ̀ lẹ́tà kan gbà láti ọ̀dọ̀ Fúnkẹ́ Àbàtì láti ìlú Òṣogbo wọn ní àwọn gbádùn ètò wa pé Elédùmarè á máa ràn wá lọ́wọ́ pé gbogbo ìgbà tí a bá ti ń lù báyìí yóò máa dùn. Mo rí lẹ́tà gbà láti ọ̀dọ̀ Ibrahim Fọláṣọlá láti ìlú Èkó wọn náà gbádùn ní ètò wa gan-an ní gbogbo àwọn kan náà darapọ̀ mọ́ ètò yìí. Mo sì lẹ́tà gbà láti ọ̀dọ̀ Bísí Balógun láti ìlú Ìbàdàn wọn náà wọ́n gbádùn ètò yìí ní gbogbo ìgbàkúgbà pé wájúwájú báyìí lọ́pàá ìbí tí ń resí wájúwájú la ó máa lọ ẹ̀yin náà lágbára Elédùmarè wájú báyìí lẹ́yìn náà yóò máa lọ ẹ̀yin náà níbi ọ̀làrẹ̀yìn lágbára Elédùmarè. àǹjọba ìlọ lórí ètò wa ètò yín Agogo Ayo lálẹ́ kan mọ́ táwọn olórúkọ ti sèmi mi lọ́kọ̀ Olúbùkọ́lá ìgbọ́n látàwọn ìgbọ́n olúwa pẹ̀lú mi gbogbo gbà ló máa ń nù mí kí n máa dárúkọ aya mi ìyẹn Olúbùkọ́lá ọmọ bàbá police station ìpàdé wa bí oyin ẹ ṣé. ẹni bá ní sùúrù ní ojogun ayé o ẹ jẹ́ ká fèyí sọ́kàn o ẹni bá ní sùúrù ohun gbogbo ló wí àmọ̀ràn pàtàkì ṣàlẹ̀ yìí màmá jẹ́ o ẹni tó bá ń lọ́kàn kò tẹ́tí kò gbọ́ ọ̀rẹ́ mi bó o sì gbọ́ ṣe bí ara ẹ ló máa wà o ohun tójú ẹ bá kàn kí o fi kọ́gbọ́n ọ̀rẹ́ mi bó o sì gbọ́ ṣe bí ara ẹ ló máa wà o ohun tójú ẹ bá kàn kí o fi kọ́gbọ́n tabarẹ́ni tó fẹ́ fi ẹsẹ̀ ṣùwò ìwọ kò rórí ẹ wo kò fọwọ́ wọnú ọ̀rẹ́ mi tabarẹ́ni tó fẹ́ fi ẹsẹ̀ ṣùwò ìwọ kò rórí ẹ wo kò fọwọ́ wọnú. wọ́n lábánidá kì í bá ní débẹ̀ o wọ́n lábánidébẹ̀ kì í bá ní dá rárá o ẹ fèyí sọ́kàn o fún gbogbo tèwé tàgbà o à ń kìlọ̀ o wọ́n lábánidébẹ̀ kì í bá ní gbọ́ rárá sọ́kàn ó fún gbogbo tèwé tàgbà ó à ń kìlọ̀ ó. ẹ jẹ́ ká farabalẹ̀ ká fètò sí ẹ jẹ́ ká farabalẹ̀ ká fètò sí bó bá dénú koronú ẹ̀ wò bó ṣe filé sí bó bá dénú koronú ẹ̀ wò bó ṣe filé sí. mo fẹ́ kọ́ lọ́mọ sùúrù kì í ṣe tọ́lẹ̀ mo fẹ́ kí ọmọ sùúrù kì í ṣe tọ́lẹ̀ o ẹ jẹ́ ká farabalẹ̀ ká fètò sí ẹ jẹ́ ká farabalẹ̀ ká fètò sí ẹ jẹ́ ká farabalẹ̀ ká fètò sí.